Lucrative and creative, irrekole yawo lawo cooperative, fitila, ireluma to mole, calm and pretty, omo ele. Ewa to mi aguta show, life of the party. Our boys fire, oh my good tio. How me ta, how me tan shiri, how me tan shiri. My name is Ayotola, a creative and a lucrative lady, down to earth, courageous and diligent. Ọmọ tó mọṣẹ́ ṣe, tí kò fiṣẹ́ ṣeré, tó tún wá mowó ná. Hi, my name is Fitila, a calm, pretty, reserved and hardworking lady. My name is Ewatomi Aguntasholo. Ewatomi is a lover of life who does not settle for less. She is simply a life of the party. Ayita den sorry. Mama check be. How me ta, how me tan shiri, how me tan shiri. Ara Ani itu meje no deng paloko, itu meje no deng paloko, itu meje no deng paloko. Hey Marina wo, awa metani meje no deng paloko, itu meje no deng paloko, itu meje no deng paloko. Hey Marina wo, awa metani. Ayatola, lucrative and creative, irrekole yawo lawo cooperative, fitila, ireluma to mole, calm and pretty. Omo ele. Try that because I need to work on it. All right. Good morning, ma. Good morning, ma. Good morning, ma. Good morning, ma. I hope you all had a beautiful night rest. Yes, thank you. It's about time. Time. Kilo what time? Oh, wait, the meeting. Oh, yes, the meeting. Okay, sure. We'll get ready. Yeah. And you, please get me the file. Okay. Ṣé mi ti pẹ́ jù báyìí? Oh, no, ma. Wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ meeting.
ló ṣẹlẹ̀? Ṣé àyè tọ́lọ̀ tí kò ṣe tán? Ìyẹn ló pé èrè tí mo kà tẹ̀lé mo tún gbé mo tún kọ́ntì. Iná sì lásán ṣe dèdò. Àfi kó máa gbéṣẹ́ ìsìn ìṣá. Anyway, I love it. Workaholic. Oh. Morning, how are you? You girls are still here. Well Hello. But when we share you, hey, look tired, huh? Me? Feel like dying. Oh, sure. See, maybe I can chat, I can hang out, like anytime for myself. Then You have been working. Seriously. Torí ọlọ́mọ ṣe rá àwọn méjèèjì gba ó ní kò wá káwá jáde àbí káwá fẹ́ kí ló kọ́ àwa jáde steady tiwa. Ìwọ náà mọ̀ steady on the grind la wa. A máa ń ṣayé bó ṣe yẹ ká ṣayé ni. Wọ́n ló máa ń gbéṣẹ́ rù sórí báyìí. Nǹkan tó ń try láti sọ ni pé ká lọ club. No, better. Really? Let's go. We got to fight. Let's go. Manager. yes, ma. We need reports you by Monday. Copied, ma. Manager olóyìnbó ìkúlé. So, lucrative and creative ìrẹ́kò lè yáwó lọ́wọ́ cooperative fìtílà ìrẹ́ ló mọ̀ tó mọ́lẹ̀ calm and pretty ọmọ ẹ̀lẹ́ ẹwà tó mi àgùntàn ṣọ́ọ́lù life of the party. Ẹ̀wà ṣé gbogbo ẹ̀rọ ló wá ń bínú sí mi ní báyìí àbí? Auntie, wọ́n bínú kan. Like seriously. Àti wọn náà. Kò ṣe pé mi náà bínú, but mo kàn try láti understand yín. Yes, sis. Meanwhile, what are you in? Company's accounts last year now. Yes, kàn dédé yáyàn bó torí pé ẹ close mọ́ ló jẹ́ ká yáyàn. So ó dẹ̀ nígbà tá expect kẹ́ dá padà. I understand and I appreciate. But ẹ̀yin náà tẹ̀ ní sùúrù fún mi díẹ̀. Kí ló lè tó gbogbo eléyìí? Auntie, tí ó bá ṣe bó ṣe jẹ́ ni, àwọn girls wọ́n ti para pé táwọn bá rí pé àwọn ní take care likely pẹ̀lú yín because ó ní nǹkan tẹ́ ti ṣe fún wa tẹ́lẹ̀. Ká sọ̀rọ̀ ń pa ẹ̀. Kí ni mo ṣe? Ẹ ṣé. Pàtí Alhaji tẹ́ kó wa lọ ní bí 2 months ago yẹn. Agbóye tó fún yín o. Agbóye tó fún yín adẹ̀rí nǹkan tẹ́ fún wa. Ó dẹ̀ dùn wá gan. But torí pé àkànfẹ́ kó dà pé a root sí yín àbẹ̀yẹ ó máa dà pé èèyàn yín sort yín ló jẹ́ ká gbójú lórí ẹ̀. So owó ìsìn ó ti wá jẹ́ kí gbogbo ẹ̀ accumulate papọ̀. Òun ló jẹ́ kó wá jẹ́ kó máa bínú báyìí. Ẹ̀wà. O dẹ̀ stop gbọ̀ngàn tí wọ́n náà sọ yìí. Kúrò ń di dòrí ọmọdé lásán ni. Look ẹ̀, ṣorí ọ̀rọ̀ mi àtàlájì kò sí tó kàn yín bẹ́ẹ̀. Because my agreement mo bá Lájì ni. Yes, owó tí mo ní mo fẹ́ fún yín tá a jọ sọ ká tó kúrò nílé òun náà ni mo fún yín náà. Mi ò bá wàá gba 10 ẹ̀ lọ́wọ́ Alájì kò fọ́ kíkan yín mọ̀ ẹ́ because tẹ́ mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe nìyẹn. Mi ò ṣiṣẹ́ kankan náà iṣẹ́ pimpu yín náà ni mo ń ṣe náà. So ìbúdó expect mi pé kí n ti máa rówó jọ tí kò máa ṣe bí àwọn ọ̀nà yẹn náà máa ti máa rówó. So expect pé owó tó Lájì bá fún mi ká jọ jókòó ra ẹ̀ ká wá pín ní orí òjòrí. It will be possible. You're supposed to understand. Táwọn tó gbàjẹ́ ṣe bí pé kíní yẹ kó wọ́n jẹ́ kó yé wọn pé kò lè possible bẹ́ẹ̀. Wọ́n àǹtí òkè no problem. Ṣé ibẹ̀ ṣe ń claim right lórí ọ̀rọ̀ Alájì? Tó bá yá táwọn àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń claim right wọn. Ẹ má jẹ́ kó ṣe kíni, má jẹ́ kó yà yín lẹ́nu. Yes, ẹ wá owó yẹn ẹ jọ̀ọ́ ẹ tètè wá. Ọmọ yìí wọ́n bàjẹ́ o. Okay. Wọ́n máa claim right tí wọ́n náà wọ́n bàjẹ́ o. Má worry. Mo ti understand that answer. Ṣorí tó bá délé bá mi bá wọn girls pé kàn jọ. Ẹ kò fún mi ní little time kí n fi gádà owó jọ máa sanwó yẹn fún yín. Ẹ jọ̀ọ́ náà. Bóyá kẹsì ẹ fún mi bí next month mo sọ yẹn kò lè rárá máa gádà gbowó yẹn dò máa dẹ̀ ṣe kí mo send account straight lábàá máa gbàgbé everything please. Àǹtí next month yẹn pé àwọn táwọn sọ ọ bàjẹ́ kò dé ní dákọ́rin yín fi hàn ẹ jọ̀ọ́ ẹ tètè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa next month pẹ́. Bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe. Bọ́ọ̀ náà èmi ò wá lówó lọ́wọ́ báyìí èmi náà búròkì náà kò yí síbẹ̀ ẹ kàn ń rò pé kíní kan ẹ máa rí pójú ń dán ni ẹ̀ ní mọ̀kàn tí yóò ń go through lábẹ́lẹ̀ kò yí sí náà wọ́n ti bí àwọn mágàmí wọn ti sanwó okay no problem sorry jẹ́ kó wà láàrin mi àti pé mo ní next month tí wọ́n bá délé sọ fáwọn ladies pé kó má worry mo ti bá mi sọ mo máa gádà owó yín máa send ẹ̀ sí yín bọ̀ lọ́kàn tiẹ̀ láàrin èmi àti ẹ wà tó mi o mọ bí mo ṣe nífẹ̀ẹ́ sí mo rí pé next month máa sanwó yẹn kò sí nǹkan tí mo lè ṣe sí ṣó yẹ kò sí nǹkan pé máa sá lọ fún yín kò ju yẹn lọ so that's it Ọlọ́run àbá wọn yanjú ẹ̀. Kò sí wàhálà kò tí wọ́n ní kí wá sọ fún yín náà ni kó má lọ di wípé insult máa wọ̀ ẹ́ ṣe.
That's still ọjà Mr. Yolapo. Hello, ló sẹ́ǹsì kan. Hello, ló sẹ́ǹsì ẹ̀. Check now. That's for one to one by no people complete. Yeah. You say concern kan. Oh my, you're complete. Take one. Ewako. Babe. Huh? Ewako. She's upstairs. That's most salary. Come wa share account away, so accounts in any balance that and by amoye tí o let to jack. I mean that's it. I'm not sure to my mama jello. Really, it gets the memory by. Ewa. Satosha. Okay, that's it. Mama mommy dada say. Okay. You too, something no. Hey. What's your by Noah? Only that's your account now. Today is Saturday. So your account. Okay, what's my shit? Remember your account? Like totally for the whole week. So you have to give Tony law. See my shit. Oh my god, she no. I can't remember. But then I'll do it. You must like. You have to shame. I've heard you. It's about my shit. So the phone will attack him. Babe, I'll do it. That's enough for now. Do it. Serious. I'm sorry, darling. No, Rem lo wale. Go back to it, Joe. No, I can't. As I hope you can see our one shop. So it's such a pair of good dasa. I'm going to go down. Go down by the pay or we get. Listen. Only you roll right. Okay, you know, so we are rolling out. Go to Musabu, we are economic to okay. As you know, that we can have. What are you, Isa? You know, Robert, I'm going to have a life friend. Ó jẹ́ kó mi jẹ́ kó tí mo ó lọ lé kí fún ẹni tí mo wá fún lówó. Máa fẹ́ ó tún ra fún òfin fún ẹ. Ìwọ ní kọ́ láti máa sọ̀rọ̀ èmi láì jẹ́ ìlú owó rajà. Ó sọ pé àwọn kọ̀nẹ́tì náà ìlú ìbò pé bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ lọ. Ó sọ lákàtà ní Amẹ́ríkà. Okay, mi ò. Ọkọ̀ kò tí kò nà ní. Yàrá èmi ò lówó rajà. Tó ní sùúrù tó àbúsá ilé ìgbà yẹn ṣe lọ́wọ́ ọjọ́ mi. Ẹ ti máa ń tètè máa rọjọ́ mi nìyà. Ó tẹ̀ wúgbẹ̀rẹ̀ la máa rọ̀ sí àwọn ọ̀gbẹ́. Pẹ̀lú pé tí ìtì méjì náà. All guys in 3 minutes. Kí ni problem tí mo ṣe lè talk to you? Over everywhere she trying now. Small to money loss everywhere. How shall I laugh? They expect our mom to be never constant. That's possible for me. Roll clear. Okay. Yeah, the last one, okay. 15 and me, but 5 and pray any one lower law. We will soon be jarring. 15 million no pọ̀. But then, I want cautious. Trust me. Why now? Babe. Check out what it is. You should go out. Kí mọ́tò ilé. Ọ̀gbẹ́ni kò sì jọ. Àbòsí báyìí jẹ́.
Ṣé rí ọ̀dọ̀ àwọn chief tó pé yín lọ? Ṣé rí ẹ̀ ní regret lọ síbẹ̀? Àwọn lè máa tọ́jú ní bàjẹ́. Wọ́n máa bà yín jẹ́ gan ni o. Mo ń ṣe tẹ́nu o. Okay, aunty, nǹkan tẹ́ ń try láti sọ fún wa ń sìn ní pé àwọn tẹ́ ń sọ yìí, wọ́n máa ṣe wá dáadáa. Wọ́n máa sọ wọn. Tẹ́yìn bá ti ṣeré fún wọn, ṣé rí tẹ́ bá ṣeré fún àwọn alájí dáadáa, àpò yín máa gbá báyìí, àkáǹtì yín ó máa gágẹ́ máa padà bí kò ọdún ọba ń bọ̀. Àwọn ilé wà loaded, kò ń ṣe tẹ́lẹ̀ lásán o, ẹ gbàgbé. So, bí ọjọ́ wo la lè lọ yẹn? Mo ń wo bí a bí weekend tó ń bọ̀ yìí, you know, this coming weekend, ká lọ́jọ́ Friday, ká lè padà dé Sunday, ṣe máa lè ráyè ṣe fàájì dáadáa, ẹ̀ jẹrà bó ṣe wà. Àpò wa dẹ̀ gàdé láti Abuja, you know, ṣe ìpá Abuja lànà kò ń ṣèkó. Àmọ́ ti dúpẹ́, ẹ má bínú mi ò ní lọ. What do you mean by that? Mo ní appointment for this weekend. What's so bad? I don't want to hear that. She... Ewa, don't even go there. Oh, tell her one. Kí ló mean by that? Mo ní bí táwọn ọmọ yìí, wọ́n máa ṣe iṣu fún yín. Tí wọ́n máa fi dé níjọ́ Sunday, wá rí pé àkáǹtì máa ti dára gan. Àwọn alájí máa tọ́jú yín gan. Ṣé mo fún yín ní nǹkan tí ò dárí ni? No, Aunty Dupe, I've got my plans. Ewa. Ṣé kìí ṣe bọ̀bọ̀ new car jẹ yẹn ló ti ń da orí ẹ̀rù báyìí? Ṣé o mọ nǹkan tó ń ṣiṣẹ́ baby? Oh, advice ẹ. Kò lè má jẹ́ bọ̀bọ̀. As it is, you've lost it. You don't know what you're doing anymore. Gbogbo ṣe ṣe. Ó jẹ́ bí wèrè ó lọ. Ish. Aunty Dupe, ìbọn tẹ́mi kò fẹ́ kí n ṣe fún wa ń sìn. Ẹ get ticket àwọn mẹ́ta ready. Àwọn máa lọ tí. Àná ẹ má ṣe bẹ́ẹ̀. Èmi pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ní èmi ìwọ àwọn. Yes. Òun kọ́. Òun kọ́ báwo wá ń dúpẹ́ má ṣe báyìí. Oríire òun ṣe fún gbogbo èèyàn. Àná má yẹ kó ṣe bẹ́ẹ̀. Ẹwà ìrìnà má sọ fún mi pé òun. Eléyìí àjọ ń lọ ni. Mo kí ni kí ẹ ṣeré ọmọ olè jọmọ tí mo nífẹ̀ẹ́ gidi kan ni. Mi ò ní jẹ́ kó o ní carry over lórí nǹkan tá à ń lọ ṣe. Ṣorí tí ìpè lásán tá a máa fi lọ ní Friday tá a máa dé ní Sunday. O máa kí mi pé aunty, thank you so much. Owó ìwà ńlẹ̀. Àpò ẹ ti gara gan. You have to go. Tí mo bá sọ fáwọn ladies, ariwo ló máa pa lé mi lórí. I know they can leave me this money, but I dare not mention Harry's name to them. Mi ò dẹ̀ ní idea yìí tí ó máa fún wa ní Abuja tá fẹ́ lọ. But no, kò tiẹ̀ sí iye tó fẹ́ fún wa. Kò sí iye náà tó máa tó 10 million naira. Kí má tiẹ̀ sọ pé wọ́n tún ra mi rárá. What do I do? Ẹ wò àti ẹ kọ overhype àwọn guys. Kí ló dé? Anyway, èmi ti enjoy ara mi náà for 3 million naira ló fún mi. It's like man, it's like anything pa wọ́n kàn ugly lábí àwọn ẹ̀bà. It's just trying, I tried like mo try láti replace one like mo fi wọ́n rántí cookie 40-50 is like bye. You understand? And again, of me 3.5. But just try and mo fi kó máa jẹ́ yan gidi ni o. Ẹ̀gbọ́n náà nínú 3 million naira yìí mo máa gbọ́dọ̀ drop 1.5 million sí account company. Ó máa kó 1.5 million naira. 1.5 million naira ò lè gbọ́ ìṣòro àárí lọ́wọ́ tá a wà yìí o. What do I do? Kí ló ṣe ọmọ yìí? Kí ló ṣe? Yeah, who's they coming? Oh, Ofo, Oyinbo. àwọn ọmọ olóògùn yẹn ra wọn. Ẹ kú gbádùn. Láti Friday ti wá. Friday, Saturday, Sunday. Èyí tí wá jẹ́ Monday tó wá síbi iṣẹ́. Ó yẹ kí wá síbi iṣẹ́ náà. Ẹ̀rọ ìpàdé appointment lẹ́yìn. Ṣé ká wá para wa? Fájì tá a ṣe l'Abuja kékeré kọ̀. Ara ló ń fàbọ̀ sí. Òun bá ṣe wọ́n pé kàdé wá kú. But why you jeopardize nǹkan tá nílé ẹ̀rẹ́ pé iná wà very important. And Kofo, appointment mo fi pé wọ́n ti take care up now, àbí? Ṣùgbọ́n ti lọ. Mi ò lọ o because àwọn mẹ́rin ló fẹ́ rí ń bẹ̀. Màá dá nìkan lọ.
I am tired. Yeah, parts. Another different. Okay. Yeah, another different. We are discussing. Yeah, let's go. Can we discuss? Excuse me. Me understand. Ah, Monica. Mo dẹ̀ ló like owó jù o. Mo ṣàrà fílẹ̀ má worry. Tó bá fi máa jí ara ẹ̀ máa wálẹ̀. Thank you. You're welcome. Thank you so much. What can I do without you? Because I can't do anything without it. Thank you so much. Thank you too, baby. Utashobomi. Shiri. Just give me one reason why I will keep loving you. Babe, I love you too. I love you now, and I'll forever and ever love you. Please, don't leave me. My friends will come. I won't. I love you. I love you more. I love you. Surely fìtílà, ó mọ̀ pé mi ò dá o. Báyọ̀ kó lọ fẹ́ nu bàǹkan jẹ́ ń bẹ̀ o. Any small thing, dábàá lè sọ fún tó o bá lára mọ́, máa sáré fẹ́ kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. So I want you to talk like do the main thing. Kò sọ̀rọ̀ dáhùn kó o ṣì ká. Ó ń wá rí o bá lè. Ti pé kò sí wàhálà. Jọ ṣé tí fìtílà bá gbọ́ gbogbo nǹkan tó sọ ẹ̀, ṣó máa tẹ̀kẹ̀ láìpẹ́ pẹ̀lẹ́? Jọ kí ni mo sọ? Kí ni ọ̀sán? What's the problem? Sure you want a kufo. What I will tell you is that bóyá o lọ sọ̀rọ̀, bóyá òun ló sọ̀rọ̀, ẹ ṣáà ti represent wa dáadáa. Ìyẹn gangan ó ṣe kókó. Ó yẹ kẹ́ mọ̀ pé contrast tó wà nílẹ̀ yìí gbogbo apátápátá la ní láti ní ìlú so kò sí wàhálà má wọrí. Ó ṣáà gbogbo wá wà bá tó dáhùn. Kí ló rí ọ̀rọ̀ ṣáà rí kan wò ni? Pé ká ń pàṣẹ àwọn ìlú tí ọmọdé mi. So ready. Oya torí time. How do I look? You look good. Ṣé ká máa lọ? Kọ́tọ̀ máa rí ẹ sí ni. Kó yọ bí ọjọ́, kó wọṣọ, kó ṣerun, kó múra, kó ṣàwà flashy like èmi mo dé yìí o. Ṣó bẹ̀rẹ̀. Ayọ̀ ṣó bẹ̀rẹ̀. Kí ló tún fẹ́ kí n ṣe ńsìn? Mo fẹ́ lọ represent mo ní kí n look good débẹ̀. Ó tún sọ pé nǹkan tí mo like nìyẹn, nǹkan tó máa rí mi sí nìyẹn. Ṣé kí n má lọ mọ́? Èmi máa jókòó, èmi ò ráyè o. Jọ. Má dá wọn lóhùn. Èmi tí mo ní ká jọ lọ, tèmi yé mi. Ṣòbó gbọ́. Mo stunt já má bínú já lọ. Mo stunt tó lè pù já lọ. Ẹ ṣé o. We're gonna represent you well. Hello, sir. Ẹ káàsán. Chief ṣe wà okay. Ẹ jọ̀ọ́, ẹ sọ pé èmi Ayọ̀tọ́lá lè fẹ́ pé àbí ẹ ṣe mistake. Èmi ò lè má béèrè yín o married man. Ọkọ ọlọ́kọ, màá kàn lè dé gbé fún màá dé máa pè yín no now. Tẹ́yìn bá need me ẹ̀yin lè máa pè mí. But since they pè mí ní èmi ààrẹ wúlọ sàn ṣé kò sí ṣé wàá pa. Kí ló ṣe? She's fine. Okay. But Chief, jẹ́ mọ̀kọ́ tó ṣẹlẹ̀. Èmi ò sọ pé èmi ò bá yín sẹ́ǹdẹ̀ o. But ẹ máa fẹ́ mi ní owó 500k. Pé tẹ́yìn bá ti sẹ́ǹdẹ̀ sí mi, ẹ má wọrí. Nọ́mbà yẹn ló kéré jù. Okay, I can't wait. All right, Mama, you said that.
All right, sir. Can take care of you. Wow. Àjọ kí ló ṣe tó ń jó báyìí? Ah, baby. Chief ló pè mí. Okay. Wọ́n ní àwọn miss ẹ o. Àwọn fẹ́ kó wá o like you understand kó wá ṣeré fún àwọn wa. Kí wá ṣeré fún ọ. Gẹ́gẹ́ bí Pasuma àbí Saheed Òṣùpá tí mo jẹ́. Bí má tàn rẹ̀, I need to go anyway. Títún ni kí ló ṣẹlẹ̀? 500,000. Hey! Yóò fà lórí ibi tí mo nẹ́sẹ̀ méjèèjì sí yín náà ni ó. Iṣẹ́ ìwé ewu ló ṣe. Iṣẹ́ ship ló send owó sí mi. Àwọn ṣe shopping kí n ra aṣọ of jade. Ó wá yẹ kó fọlọ́pàá wá gbé ẹnu lé. Wo babe, jẹ́ kí fìtílà ilé bó ṣe ká díẹ̀ lókun àbí ká sú ẹ lápá wà á débẹ̀. Láti lọ bẹ̀. Baby, thank you so much. You're welcome. Ọpẹ́lọpẹ́ o ṣe fún mi. Anything for you, welcome. Thanks, my love. You're welcome. Má worry. Immediately tí bá ṣe make first sale mi báyìí, gbogbo ẹni máa san pa. No, babe. No problem. But then, má rush ara o. Ọ̀rọ̀ ṣara mi kí ló tún kù tá bá ti tajà tó wó sí wọlé. I should pay my gbèsè. I should pay my debt. Mo fẹ́ kó gbé yẹn sọ́kàn. Take your time. I will take my time. I love you. I love you more. Wọ́n kọ́kọ́. Kí ni mo tún ṣe òun gbórúkọ mi o? Ẹ kú lẹ́ṣẹ̀ wa ókè. Ẹ káàbọ̀. So tẹ́wà. Níbo ló ti ń bọ̀? And again ó fi shift sílẹ̀ ń bẹ̀yìn. Má yẹn dẹ̀ dúró síbẹ̀. Ó ò dẹ̀ lọ bá wọn wò kó dà náà. Ẹ sọ, ṣé ìtorí ọ̀rọ̀ chief lẹ fẹ́ sọ lẹ́wà lójú kòkòkò báyìí? Ní sọ fún ìgbé mi ò níbi kankan lọ tẹ́lẹ̀. Ọmọ yẹn ti ń pẹ́stà mi ló jẹ́ kí n sọ fún pé èmi ń bọ̀ èmi dẹ̀ níbi kankan. As it is, I'm tired. Can you imagine? O sọ fágbàlagbà pọ̀ ń bọ̀. O dẹ̀ dá dúró síbẹ̀ yẹn. No, ta ló ń lọ rí chief bí ó ṣe wọ? Torí pé o mọ̀ pé gbèsè wà nílẹ̀ tó yẹ kó san. Mo mọ̀ kébi tí mo fẹ́ bọ̀rọ̀ yẹn lọ, ibẹ̀ ló ń bà lọ yẹn. Mo mọ̀ kébi tó fẹ́ direct ọ̀rọ̀ yẹn lọ, òun gangan nìyẹn. Ẹ wá ní sùúrù láàrin mi àti yín. Owó tẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹ jọ ṣé àjọmọ̀ gbogbo akọni? Because I don't understand it. Àjọmọ̀ ìwọ àti ta ni? Àjọmọ̀ ìwọ àti ta ni? Ó mọ̀ mí o. Láàrin èmi àti ẹ̀ nínú ilé yìí. Ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gbà ṣanṣọ díẹ̀. Now. Gbogbo ẹ̀wọ̀ ọkàn ṣe tí wọn náà ní I'm okay. It's okay. For any sort. Ṣé táwọn gẹ̀ẹ́sì fipá wọn kọ́ lè máa halẹ̀ mọ́ mi ẹni àwọn? Ṣé kò ń ṣàwọn mẹ́ta lájọ ṣiṣẹ́ yìí? Àmọ́ ìdájọ́ lówó ìrìnàṣọ kí ló rí sí àlẹ́ wa pọ̀ jù understand. Kí ló wí? Ẹ̀yin mélòó lẹ́jọ́ ṣiṣẹ́ owó kíni? Ọ̀gbẹ́ni bá mi tà. O kò ní jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Owó yìí èmi ni mo ṣiṣẹ́. Yes! O ti ní 10 million naira. Owó yẹn ó fà yọ nínú owó company. O dẹ̀ wà comfortable pẹ̀lú ẹ̀. No, mi ò ní gbà. Ní owó tí mo ṣiṣẹ́. No, I won't take that. Ó wá parẹ́ o. Because John torí ọ̀rọ̀ kilo 10 million naira fi go. No kí ló dé méjì tí tẹ múra kokoko lórí ọ̀rọ̀ go e. Ṣé kà ni yín? Yes, reason mo fi bẹ̀rẹ̀ pé ṣé kà ni yín ni pé jo lè jẹ́ kokko nu ẹ̀yin méjèèjì ní family yín ní kidney problem. You just shut up. Kí ló rí tó ń pa irọ́? Ọmọ lọ́mọ tó sì tí nǹkan ò ṣe. Ó dẹ̀ ń sọ sókè sọ ọmọ lọ́mọ lára kí ló dé now? Pa na ko lọ fi ṣògùn owó dẹ̀ sister like owó jẹ mi ẹ lọ. Why na they doubt me? Doubt you. Ọmọ tèmi lọ school tí mo lọ wò. Oúnjẹ tí wọ́n mi sọ̀rọ̀ àti tẹ́wà tó mi sọ̀rọ̀ gbogbo ẹ̀ ojú àpẹẹkọ gbogbo ẹ̀jọ́. Ṣé ẹ̀yin kọ́lẹ́ wà ní àti ìwà kọ́lẹ́ wà? Mi ò kọ́ lè ní wá o, wà tó mi ò wá yé o, ṣe ní kémi wá o, wá wò ó sáṣẹ tí ní èmi ní personal lè ti ní ìṣẹ̀lẹ̀ lórí wà. Fún ọ̀tẹ̀ ni wọ́n lè fún. Ẹ wo àti ẹ̀tọ́lá, ẹ bá mọ ìgbà tí àti ìgbà wáyé ní ìṣẹ́.
I'm sure I'll 6 minutes. Babe, come on, I just want to die no ban. If I'm phone, then I have to call up nothing. Just need to phone to play. Kẹ́mi, kò mí now. Òun náà nínú àwọn nǹkan tó ń ṣe. Of which kò mí pé kò wá rí ẹ kò gbé ẹ. Bóyá ó rí ẹ kò ní mind ẹ. Ó rántí ẹ now and again I'm here now. Àǹtí ò wà, àǹtí wà lélẹ̀. Anyway, tí mo tẹ̀ ti rí yín ná, inú mi ti dùn pé èmi àǹtí mi. Àǹtí Ayọ̀tọ́lá, I'm so happy. I'm good to see you too. Èmi náà mi sẹ́. Báwo rí I bought something for you as well. Mo máa like. Of course. Mo jẹ́rìí yín sí. Kí ló ṣe ẹ náà? Ọjọ́ tó ti sọ fún mi pé ọmọ yẹn sick ni mo ti rí update ọmọ yẹn lórí WhatsApp. Tó group pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó flex. Kí ló fi 10 million naira? 1, 2, 3, 4, 5, 7, 9, 10. Get them! Bàbá ìkìkọ́ dáhùn! Kí ló ṣẹlẹ̀ ní sùúrù náà? Ṣé bí yàn ní gbogbo wa? Ta ni kò gbọ́gbọ́ ká fẹ́ràn sẹ́nu ká wà tí? Ẹ ní sùúrù náà. Àti gbogbo tó ń pariwo tó ń ranjú ìwọ ló ranjú jù. Ṣé kò ra mọ́tò ni? No, ṣé yìí ló ba ìkà? O dọ́gbọ́n títí o ra mọ́tò ní owó company. Owó ní bẹ́ẹ̀ mi náà ṣe mọ̀ kó ṣe kó sọ fún wa náà. We no know. Àbí you tell us. Mo dáràn. Ìwọ náà ra mọ́tò. Babe, it's not that hard. Kò hard bẹ́ẹ̀ kò ṣe bí pé owó yẹn náà pọ̀ gan-an. I just buy am say make I keep am for something. Let me see. Ayọ̀. Sọ fún mi pé irọ́ ló ń pa. No, tell me, can you speak up? Kí ló dé méje kó ṣì kẹ́kọ̀ọ́ rí burúkú náà? Kí ló ṣẹlẹ̀? You know buy house. You know where you buy am for Lekki. Yeah. Orale man, orale mo wá ra mọ́tò. Wèrè yìí kan mi ò ná tó now. How much can I buy? Yeah. Car. Well, how much can I buy? You buy house. You buy house for Lekki. Ó ti já wọlé ìṣẹ̀ṣẹ̀ sọ fún mi. You buy house for Lekki. Where you go buy? Kò gbẹ́ni burúkú ẹ̀ sàn. O ṣe máa question authority ni. Òun bí bóyá mo ra lé. Mo rà náà nìyẹn. Mo rà náà nìyẹn. Kò dẹ̀ sí kò tí dáadáa yín fẹ́ dá. Ṣé ti bàbá mi? Jonas! Babe. Báwo ló ṣe ṣe? Báwo mo ṣe ṣe jẹ́? A ní bàbá olówó kan ni mo gbé nírọ̀lẹ́ yìí. Bó ṣe dé. Call ló receive tí mo fi realize pé ó là pé dollars wà nínú báàgì. Ọlọ́run tó máa ń mú bó ṣe sọ pé òun gbàgbé wristwatch òun sí inú hotel room ni. Bóyá bọ́lẹ̀ báyìí. Mo zoom off ni. Bí tẹ̀ mọ̀ nǹkan tí mo sọ gan-an. Ṣé rí bí mo ṣe wá zoom off gan bí mo ṣe wá yìí tí helicopter bá lé mi ní mínítì yẹn kò lè bá mi o. Kò lè bá mi. Bẹ́ẹ̀ ló ṣe sọ kí láwọn ṣe pẹ̀lú owó wo? Ó rájú owó mẹ́wọ́n bẹ̀rẹ̀ kí láwọn ṣe lọ dàrú sí gbò. Ṣé tiẹ̀ ṣọ́ pé nǹkan tí mo ṣe yẹn dàṣà? Ṣé kò tí mo ṣe yẹn? Kó burúkú ló ṣe. Orí Ọlọ́run ju tèèyàn láyé ń bí. Kí la máa ṣe ṣe mí ò wọ́n? Bẹ́ẹ̀ bá yìí sàn kí la fẹ́ ṣe báwo? Owó lọ́wọ́ orí dollars ó fẹ́ kí la fẹ́ fi ṣe. Àníkẹ́yẹ Adéwò ẹ jẹ́ ká kúrò bíbá yìí. Yóò wá òkè ṣá. Ṣẹ́yìn kan wá òkè. Excuse you what? Wọ́n rí owó ni. O ní máì láti gbé. O ní liver yẹn láti gbé. You were shaking. Both of you were shaking. Yes. I was shaking. Yes. Oh. Were you the one that drove from the destination? Doesn't matter. I told you to pick it. Ẹ̀wẹ̀ nítorí ẹ fi gbogbo òṣìṣẹ́ kọ́ orí burúkú yìí kẹ́kọ̀ọ́ sọ. Orí burúkú àlẹ́ òrálẹ́. O tún wá ra alẹ́ ní any how place. Lẹ́kì oníjà fún ẹ. ṣé wọ́n rí kó wá ṣẹlẹ̀ sí nígbà tá a tẹ̀sí wá rí wípé àwa mẹ́tẹ̀ẹ̀ta wèrè ni wá bá wèrè. So wọ́n kọ bọ̀ tó kéré jù báyìí yálà ìjà yóò lè rí. Wọ́n ní yóò lè kí ìlànà wà láìhálà. Wọ́n bí ẹ̀dá ìjálá ìjà ẹ̀ka ló ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́. Èmi ni mo wọ́n ní bí láti rọ̀kọ̀ tí bàbá fi wọlé. Ògùn búra kì í bá mọ́tò lọ́la. Ògùn búra kì í bá mọ́tò lọ́la. Kìdùgbẹ́ fẹ́ jẹ́, kìdùgbẹ́ fẹ́ jẹ́ o. Kí ló fa wọ́, kí ló fa àjà? Kìdùgbẹ́ fẹ́ jẹ́ o. Kìdùgbẹ́ fẹ́ jẹ́ o. Dúró farabalẹ̀ ṣàlàyé fún mi náà. Èmi ló ń bá sọ̀rọ̀ tó ń pariwo báyìí. Kí ló ń ṣe náà? What's really wrong with you? Èmi ò ní kó má explain but cool down, okay? Alright, explain fún mi kí n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Jẹ́ kí n mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ló fàjà yín mẹ́tẹ̀ẹ̀ta? What is it? Oh my God. Okay, Wobi, wait. A ní kò ní sùúrù. Hello?
Hello Fitila. Màrú gan ti cut phone. Lórí kíni kí ló ń fà? Kí ló lè máa fà tó lè máa fà gbogbo tó lè gbé tó gbogbo ilé? Okay. How are you? Ṣàlàáfíà ló wà. Mo ní láti rí ẹ nílé mi ní ọ̀la. Ó wà very important. Make sure you see me tomorrow. Okay? Okay, good. Ayotola, báwo ni? Ṣàlàáfíà ló wà. Okay, where are you at presently? Oh, mo fẹ́ rẹ́ lé mi láàárọ̀ ọ̀la. Ìwọ má worry, tó bá dé, wàá sọ kó tó ṣẹlẹ̀ fún ẹ. I'll be expecting you, okay? Ó wà very important kó rí mi o. Má fún mi ní excuses kankan láàárọ̀ ọ̀la o. Did you get? Okay, good. See you tomorrow. Bye. Kò sí wàhálà. Táwọn méjì tó kù bá dé, má sọ kó tó ṣẹlẹ̀ fún mi. Tó bá tẹ̀lé sọ̀rọ̀ fóònù tó bẹ̀rẹ̀ sí ní pariwo òṣì. Àwọn aṣọ àlàyé fún mi náà, má dẹ̀ understand tó bá ṣẹlẹ̀ lára àwọn mẹ́ta. Bọ́ọ̀lù ṣe máa jà tí mo dé máa wà ń bẹ̀. Kò lè possible. Ẹ má bínú o. Àwọn ọ̀rọ̀ kan tí mò ń gbọ́, mi ò fẹ́ believe ẹ̀. Fìtílà jẹ́ kó yé mi pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, ẹ ní argument, ẹ dẹ̀ kọ́ ẹ̀ settle ìjà yìí. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé ẹ pa ọmọ ara yín ni? At least, tí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bá bára yín jà, tó bá tún time kan, ẹ máa settle ẹ̀. Ẹ ní kó ní láti máa jẹjà lọ́nà, kí ló ṣẹlẹ̀? Àǹtí, ẹni sùúrù, ṣé èmi ló sọ fún yín pé mo ṣẹ̀ ni because èmi nìkan lẹ ń kọjú sí? Mi ò face wọn nìkan, àti olóòní mo face. Ó ní pé ẹnì kẹta yín ò sí bíbáyìí. Tẹ́ bá délé bá mi sọ fún un. Mo ní kí ní ìṣẹ́ mẹ́ta fi ń jà. Why? Ṣé ní ti bá ṣe ṣe lára ilé mẹ́ta ló ń bẹ máa ṣètò lára ara yín àmì kébìlì tẹ́lẹ̀ bọ̀dọ̀ ní máa ń dá sí? Why? Àǹtí, àwọn náà stupid. Àwọn méjèèjì, àwọn náà stupid torí tí wọ́n bá stupid ni wọn ò ní ní reason láti máa fẹjọ́ sùn. Tí ẹ bá ṣe nǹkan tó stupid tó tún rojọ́ kiri ṣe pé stupidity ń bá wọn jà ni. Àǹtí ṣé nígbà tí eléyìí tó jókòó sí lẹ́gbẹ̀ẹ́ nígbà tó máa ra mọ́tò ṣó sọ fún mi. No, ṣó sọ fún kọ̀ọ̀kan nu wa ìyẹn náà tó lọ ra lé sí Lẹ́kí. Àǹtí ẹ mọ ìtàn ta lé Lẹ́kí náà. Ẹ mọ̀ no, ṣó sọ fún wa. Ó wá ń dancing, wọ́n ń kẹ́sẹ̀ kiri, wọ́n ń rojú orí burúkú tẹ́kọ̀ kò ní bá wọn wá ayé mi ọ̀rọ̀ kiri. Ṣé ní pé wọ́n rí orí wọn ò pé? Wọ́n dump. So àwọn wèrè yẹn wọ́n ṣe gbogbo kan tó wọ́n wá ń pariwo lé mi lórí torí 10 million naira. How much is 10 million naira? But kò sí kò tó fẹ́ ṣe sí o. O ní owó tí mo fẹ́ fún wọn. Kí ló ń ṣe gbogbo kí ni problem ẹ̀ náà? Answer me. Sùúrù àti ẹ̀jọ̀ torí ọlẹ́ má dá sí. Orí kò stupid ṣá. Ìwọ sọ pé torí 10 million naira ṣé òṣìṣẹ́ ìwọ kan ṣé àwọn ìlú ẹ̀ ń ṣiṣẹ́ owó yẹn rí? Yes! Because ọmọ ẹ̀kan ṣiṣẹ́ owó yẹn wà á mọ̀ pé owó yẹn tóbi owó tó tóbi ní owó tí o máa ń lò fún kan gidi ni. Òun ni wọ́n kàn lavish just like that. Kò rán mi sílẹ̀ orí ẹ̀ ò pé. Orí ẹ̀ bá pẹ́ náà. Ọ̀ ni máa rán mi sílẹ̀. Are you mad? No, are you stupid? Ọ̀kẹ́ torí kéde ọmọ ìyàwó ni. Ṣé wọ́n okay ṣá? Are you guys okay? Oh my God! Okay. Ṣé kí ọmọ ti rí báyìí? Mo ní pé ṣọdẹ́ wọ̀nyẹ ẹ máa wulẹ̀ kú ni kò sí ọ̀dà ṣe sí. Àǹtí irú ọlọmọ ipa. Ẹ jọ ṣé nọ́mà ṣá ṣé wọ́n right? Ṣé wọ́n right? Dàrú wọn lọ jẹ́ ọ̀rọ̀. It's not your money. Ọ̀dẹ̀ olójú kòkòrò kó wo olówó lẹ̀. Kówó olówó lẹ̀. You guys should keep quiet. You guys should keep quiet. Àǹtí kí ni problem yìí lọ? You are going to pay. You pay. Tó bá pẹ́ ní ẹ wàá fi di idiot. You are walking out of me. Oh my God. So, bó ṣe sọ̀rọ̀ yín náà lẹ́ṣin mo ṣe bá. Bó ṣe sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n òun ò ní rẹ̀ ṣẹ̀tẹ̀ bó ṣe kúrò wájú. Shut up, ìwọ́n kọ́. Ṣé sẹ́ńtì kọ́ ni wọ́n náà ṣe ni? Mo wà ń bẹ̀rẹ̀ pariwo báyẹn. Ẹ lórí kíni? Lórí little argument tẹ́yìn mẹ́ta ń tẹ̀lé sẹ́sílẹ̀ lára ara yín. Ẹ wá sọ́dún ikú bàbàrà mọ́ra yín lọ́wọ́. I don't understand. Ṣé tó bá ní pé lóòótọ́ onífọ̀rọ̀ ni ṣé kẹ̀kẹ́ pà fún yín mọ́wájú mi ni? Oh, okay, kò sí wàhálà. Tẹ bá ní pé ẹ lè dá nǹkan yín ṣe. Kẹ́ni mo ní bàbá yín dá sí i. No wàhálà o, ẹ lọ dá nǹkan yín ṣe. Ó ti yẹ, mi ò ní dá sí mọ́. I'm too tired. I'm fed up. Oh, èmi tí mo jókòó ni. Èmi jókòó sí. Ìtọ́lá yẹn, ẹ ní kòkòtò tí kò náà. Mo lè fẹ́ sí mo jókòó. Ẹ tún ti máa lọ. Ṣé mo ti wọ́ra mi ni? I don't understand. Ọ̀rẹ́ mẹ́ta kí ló dé kí ló fa wọ́ kí ló fa jáwó. Òkè ká máa tẹ̀lé sí mi. Ojú ló ń tì mí mi bá tiẹ̀ ti pẹ́ kí n ti ṣàlàyé fún ẹ.
reason tí mo ṣe tí send owó sí ẹ látijọ́ ẹ̀ wọlé gbogbo àwọn mọ́tò yẹn bó ṣe wà lájọ́ iná lóye ṣe wà the last time you came you saw everything àròjà ta kò yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ o kò yé mi o. Babe, mo sọ fẹ́ pé kó má bọ́dà rẹ̀. Èmi náà mọ̀ pé kò possible kó yẹn ti wà lọ́wọ́ ẹ̀ kó má fún un. Don't bother yourself. Take your time gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún láti jọ. And you know what? Yes. I'm going on with you tonight. You're joking? I'm serious. Wow. Ìwọ kan sọ fún mi anything tó bá fẹ́ jẹ, just tell me. I'll make it for you because it's going to be a long night. You're so impossible. You too, baby. You see why I love you so much? Sharon, guys, don't go too much for me, guys. Alubarika! Sharon, go too much for me, guys. My little one, I know. They keep giving me headache by the. Sir. Kilo to share. Bye. Ẹ ṣe gan sir. Iṣẹ́ la play dice nínú ilé àtàlẹ́tẹ̀. Mo yẹ fóògùn bá play yẹn. Kí ni tó bá sọ pé double six ó dẹ̀ máa rí bẹ́ẹ̀. Ọ̀gá mi ò táyé tẹ́ o. Wọ́n ti gba tẹ́tẹ́ lọ́wọ́ mi o. A tó tẹ́tẹ́ ni náà. À ń jiyàn bọ́ọ̀lù ní sa. Wàhálà ọ̀gá ó sí wá ni. Sáà tí bá kó dice ẹ̀ wá kakó fún madam, ó máa jẹ́ madam. Madam ẹ bá play. Ẹ̀yin ta tẹ́tẹ́ níbi iṣẹ́ tèmi. Yeah, inú ọ́fíìsì sir. Ṣé ẹ mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe gan tó pé ká má tà? Ẹ̀yin ta tẹ́tẹ́. A dẹ̀ ń kígbe àtà. Ọ̀gá ọ̀tá owó aláàrú àpé. Abẹ́ ìgbowó oṣù kùn. Mi ò fún yín lówó oúnjẹ. Ìwọ ń tiẹ̀ òun yọkùn. Ìwọ òun yẹ̀kẹ́. Àtà kò kún ẹ̀yin méjèèjì. Orí yóò pé o. Tẹ́bà rẹ̀ ní sọ fún yín. Ẹ ń fi ọ́fíìsì tèmi fi ń ta tẹ́tẹ́ ẹ fi ń ṣe oríṣiríṣi. Ẹ ń ṣe bí ọmọ tó ń gbéra náà rárá ẹ̀dẹ̀ níyàwó lẹ́ lọ́mọ ńlẹ̀ o. Gbogbo ti rí yín ná. Ọlọ́yin tẹ̀ ń jẹ́ ilé mi sí lẹ́yìn dànù tipẹ́. Ẹ ṣe gan madam, ẹ ṣe madam. Àyíká níyìn o. Ó dà pé iṣẹ́ ti sun yín àbí. God forbid gbogbo ogun máa fi ṣiṣẹ́ mọ́ gbogbo ogun in Jesus name kọ́lọ̀ fi bú Olúwa fi bú wà lábẹ́ ṣiṣẹ́ sà. Inú àwọn tó ní ìdíṣẹ́ tó máa serious wọ́n pọ̀ títí o. Máa lé yín dànù. Wọ́n lè wá síbi rẹ̀ from I can handle it myself. If you think I can't do without you, rọ́ lẹ pa. Because ẹ̀ ń fún mi ní headache ní now. Ẹ kọ́ sí jọ. Sorry, sir. Can you just imagine? Yeah, just take it easy. I'm a phone. Sorry. Mo sì ní mo fẹ́ lé àwọn guys yìí, wọ́n ló jẹ́ kí n lé wọn. Mo sì ní mo fẹ́ lé wọn dànù. Àwọn èèyàn wà tó ń wáṣẹ́ káàkiri. They are just nuisance. Kọ́ àgbàlagbà tó ti níyàwó tó ti lọ́mọ lé. Sorry. Ah, damn. On their behalf, I'm sorry. Ọlá ẹ ló ń jẹ o. Ọlá ẹ ló ń jẹ. Just go and treat it and get it back to me. Oh, manager. Yes. Wọ́n tún submit a request kan fún supply. But tẹ́mi náà dẹ̀ check ẹ̀ mo rí wípé there is no way we can possibly do such a supply. Mo then try láti explain fún wọn tí exercise patience rárá. Wọ́n dẹ̀ sọ pé àwọn need láti rí ìdí nìyẹn tí mo ṣe. Babe, one sort dear, like the thing is that for now we are not financially buoyant like that. But I'm gonna try. We'll do something. Ìgbà tó ń sọ fún mi pé kò sówó ní láti fi ṣe supply, èmi rò pé bóyá kò understand nǹkan tó ń sọ níṣó. Ìwọ náà tún lè kọ́ fẹ́ fún mi sí pé kò possible fún wa láti ṣe supply yẹn now. Like, what's happening? Me understand. A jọ mọ̀ pé àwọn people yìí wọ́n sanwó fún wa in full láti ṣe supply yìí. So what's happening? Ibo lówó wà? Babe, wàá ṣe fún mi ní sùúrù tí mo sọ yẹn náà. Obviously, I'm going to do that. I'm a supply ìgbésẹ̀ wa ni. Yes. So, you just need to calm down.
I'm one conscious like, of course. Inú mi ò dùn o. Inú mi ò dùn rárá. Jẹ́ kí lè sọ kíní kan fún ẹ. Ṣùgbọ́n pé a ti ṣe kíní láti jọ ní issue kankan. But bó ṣe wà báyìí sìn, a ti gba owó yìí in full. So we have to deliver. Nǹkan tó máa ṣe sí, be fast about it. I'm out. Babe. Kofo. God. I'm sorry. Please, can I take my email? Just go, please. Go. Okay. And again, shower to me one. Yeah, I think she's still around. Please, call her for me. Okay, ma. Babe. Ewa. You stop. Alright. Sit down. A ti gba àwọn owó kan tó jẹ́ ká ti supply ọjà wọn. A ṣe o. Now, wọ́n ti request fún ọjà kò dé sówó lẹ̀. I understand. We don't good aspects. I really don't know much. But then we need to do something about this. I'm only not one cautious. There's no money. Kò sí owó lẹ̀ mọ́. After gbogbo nǹkan tán ti fún àwọn ti sanwó wọlé. It's not as if wọ́n ti sanwó wọlé. So now, I don't know. Let me beg you. I need that 10 million naira tó wà lọ́wọ́ ẹ̀. Are you talking about the 10 million naira tó wà lọ́wọ́ mi? Ṣé òun ló mú gbogbo conversation yìí wá? Hold on. Jọ, owó tó fi ra mọ́tò tó yọ nínú company's account, ṣó ti dá padà? Is that what we're talking about now? I am asking you a simple question. Ṣó ti dá padà? And let me tell you something. In as much as you are not ready to refund that money, don't ask me for any 10 million naira. Ewa! Excuse me. Hello, ni mo ya? Like 6 million, 5 million, 5. Are you serious? We are going down. Olómi ìfẹ́ mi. I like programs, but like I've always liked it. Oh, can we? Ara san ní igbó, aṣiwèrè ṣe bọ́ba kò so ní. Aṣiwèrè ṣe bọ́ba kò so ní. Aṣiwèrè ṣe bọ́ba kò so ní. Hello? Aṣiwèrè. Hello? Fitila. Okay, so o mọ orúkọ mi tẹ́lẹ̀ ló kọ́kọ́ ṣe èrè sọ́tún sósì. Èmi ni ó sì àgbà ló ń ṣe ẹná bí wèrè. Kí ló ṣe gogo? No, kí ni drama tó ń try láti put up nonsense. You understand? Yeah. Mo fẹ́ ká figagbága ni. Mo fẹ́ gbé àwa méjèèjì. Mo fẹ́ gbé wa sórí scale. So kò formal element tó jù lule. Are you okay? Ẹ dúró, kí ló ṣẹlẹ̀ níbẹ̀? Ẹ ń ṣe bá jọ wọn bí ni ìwọ náà rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò yé mi fún alára mi. Are you okay? Kí ni gbogbo nonsense yìí náà? Ní sùúrù, ìwọ náà calm down. Kí ló ṣẹlẹ̀ Fitila? Náà Kofo, mo fẹ́ kó mọ̀ ni, mo fẹ́ kó mọ̀ pé owó mi, hard-earned money mi mo fi ra TV. Bẹ́ẹ̀ni, Fitila, you must be very stupid. Yes, na because tó bá stupid gbogbo òṣì tó ń ṣe ò ní máa ṣe kò make sense tó bá mọ̀ if you don't know. Láàrin 2 minutes tí ó bẹ̀rẹ̀ sí gbó bí ajá mi tí ìsan owó ti kólẹ̀ fún mi. Màá dẹ̀ wá bẹ̀, a máa dálẹ̀ báyìí, a máa tún ṣà. Màá jẹ́ kó mọ̀ wípé èmi ni mo fi ọwọ́ mi báyìí tí mo ṣiṣẹ́ owó mi. I bought this TV, I bought the furniture in this house. I mean every goddamn thing tó wà nínú ilé yìí. Èmi ni mo rà á. Olóṣì ni ẹ ní sùúrù. Bí ìwọ mọ̀ kó tó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ káwọn àbọ̀ síta ká fún ilé kọ́sí. So tẹ̀lé jọ́ mi báyìí. Olórí burúkú yàwó. Jẹ́ ìṣàlàyé fún. Ọwọ́ kan ṣẹ́ ìdí òkàṣọ orí onírun pípọ́n. Àṣírí. Mo fẹ́ wo program. O question authority mi. How dare you in my house? Mo ṣiṣẹ́ owó mi ni màá. Bólẹ̀wà nígbà tó ń request tó ń order èmi rówó rẹ̀. Ni olóṣìwọ̀n wọn. Mi ṣe lọ́ fi wá àwọn òwe lulẹ̀ wọn.
Ó dùn mọ́ mi ẹni táìwé awùwà wèrè. OH ni mọ́tò yìí OH. Ìgbà tí Tinubu mọ́tò tó fi gbé Tinubu nígbà tó wọlé president ibi láti rà ọ̀dọ̀ ọ̀gá mi láti rà. Ó rẹ̀ lè rírú ẹ̀ mọ́ gbogbo ìlú yìí. Ẹjọ́ yín pọ̀ jàre fún gbogbo yẹn lẹ̀. Èló ni mọ́tò ìjálẹ̀ ni mò ń béèrè lọ́wọ́ yín. Ara ìsànjẹ́ sọ yẹ fún. 8 million ni ma. Kí ni? Àtọ̀run lẹ ti gbé mọ́tò yìí wá. Ṣé kò ṣe pọ̀ sẹ̀ tí ní dẹ́ǹtì ń bíbá ìbọn sẹ̀? Dẹ́ǹtì kẹ ẹ wo madam. Kí ló dé tẹ ìfọwọ́kùn mi bẹ́ẹ̀ dẹ farabalẹ̀? Àwọn fi president card báyìí. Èló lè máa ta fún mi jálẹ̀ mi ò ní accident card ní sáà. 7 million ni 7 million 7 coin. Ẹ kì í fún 5 million naira. Ọ̀tá jẹ́ nìyẹn o ṣe kọ́ nílé yìí ẹni tẹ́kẹ̀ fún 5 million ṣálọ́ jí ni. Ṣé fẹ́ gbé mi kí lè tẹ́lá ti ṣe tí gbọ̀ngàn ṣe keep tapping ẹ̀bùn kọ́lọ́fà ẹ ló ti sọ̀rọ̀ tẹ́ bá ní mọ́tò rà ọ̀gá àti ìní ọ̀tá jẹ́ ni wọ́n ná mọ́tò yìí ní 5 million. Sọ̀rọ̀ yín guys sí nítorí ọlọ́. Madam tó bá wọn fẹ́ san 5 million. Ó dà kórìí ẹyí. Ṣé tẹ bá lé ogun kọ́sọ̀mà lọ́tọ̀ àwọn mọ́tò yẹn máa wà fúnra yín? Wọ́n ti ń ṣe báyìí. Ọ̀gá tó wà láàárọ̀ àpé àbí? Ẹ ti ọkọ̀ kó sí ìdánù kó ń bá iná. Ẹ kó sí! Ìwọ́n mọ̀dà òbí ọgbọ́n ti àṣẹ́wọ̀n gbogbo ló pọ̀ jù. Sorry sir. Ṣé lè wá fúnra yín ni? Ìròyìn ra mọ́tò rí ni. Fámìlì ra mọ́tò rí. Madam ẹ jọ tó yọ lọ. Kúnlẹ̀ ti fẹ́ dúró sí junction bẹ́ẹ̀ kí n ti ra jẹ́jẹ́ o. Ṣé ọ̀gá tó wà láàárọ̀ àpé máa sọ sálẹ̀ ràn wọ́n máa ṣe ogún wọn ọmọ yàdágọ̀? Ẹ bá lọ yẹn sọ bí òkú ọmọ yàrá akọ̀dẹ̀ náà pé. Ẹ yà wẹ̀rẹ̀ gan o. Ẹ má bínú madam ẹ jọ. So kí eléyìí lẹ fẹ́ àbí? Bẹ́ẹ̀ ni lè mo fẹ́ rà. Èló lẹ fẹ́ san fẹ́lẹ̀ ìbáyìí? Mo ní kọ́ yẹ kí n sọ 5 million lọ́fẹ́ bù mí jẹ báyìí. 7 million. Ẹ mọ̀ kọ́ tó máa ṣẹlẹ̀. Ẹ san 6 máa bá yín fi 1 million kọ. Really? Yes. Fún ọ̀dẹ̀ wa sọ nítorí tí màá ra mọ́tò yìí. Ẹ ṣe gan. You're a beautiful woman. Thank you very much. Thank you so much. Bye. Ẹ ṣe gan. I'll get back to you. Bàbá jẹ́ kó pẹ́. I'm sure. Ẹ sà ṣé ká mú rìsíìtì wa ni. Ọ̀tá jẹ́ ní àkókò sí. Ẹ̀yin wèrè. Babe, má bínú jà ẹ̀ ṣé wa okay? Yeah, I'm alright. How you doing? Ṣé wa pa? Babe, mo tún ní kó yé pariwo pẹ̀lú àwọn pípé mọ́. Báwo ni mo ṣe ní pariwo? Ṣé wọn náà rí nǹkan tó ṣe fún customers? Ṣé tó bá lé ogun wọn lọ́tọ̀? Ṣé wọ́n lè wá mọ́tò tó wà nílẹ̀? Àbọ̀n lè rà? Ẹbí wọn lè rà? Mo dé ìlú lè máa pariwo every time o. Bóyá kí n lé wọn lọ. Kí ló fẹ́ jẹ́ kó máa jẹ? Òkè kémi jẹ gbèsè àbí? Ìwọ máa kọ́ wọn náà. Báwo ṣe wa okay? I'm fine, but I'm tired. Sorry, pẹ̀lẹ́. Mo ní kí n sọ fún ẹ, mi ò láì bó ṣe ń bá àwọn ọ̀rẹ́ ẹ̀ jà ọ́. Gbà tí máa pàdé yín, you guys were cool together, you were living in peace, you were living in harmony and accord. So mi láì bẹ́ ṣe ń ṣe o. Ẹ̀bùn bèbè owó lọ́jọ́ mi ní gbogbo nǹkan tó wà nílẹ̀. Ṣé mi mo ń bá wọn jà báwọn náà ń bá mi jà? Kò sí fault mi ní nǹkan tó wà nílẹ̀ náà wà. Okay, I will adjust. Please try, make amends, ṣùgbọ́n. Kò sí nǹkan tí wọ́n fẹ́ gbà nù jà ọ́. Because of you. Thank you. I love you more. Ṣe. Yeah, so jolly. Tó bá wùn tó bá tún dé ẹ lé wọn lọ o. Ẹ̀yin ọ̀tá ajé. Bẹ́ẹ̀ kí máa lé ògbó yín dànù. Lucrative and creative, ìrẹ́ kò lè yáwó lọ́wọ́ cooperative. Fìtílà, ìrẹ́ ló mọ́tò mọ́lẹ̀, calm and pretty, ọmọ ẹ̀lẹ̀. Ẹ wá tó mi àgùntàn ṣọ́ọ́lù, life of the party. Àwọn boys fẹ́ yọrí, ó máa kú díndín o. Àwọn mẹ́ta, àwọn mẹ́ta ń ṣeré. Ngbé, àwọn mẹ́ta ń ṣeré. Ara o, ara o. Àwọn mẹ́ta o, ẹ̀ta la o. Ara o, ara o. Àwọn mẹ́ta o, ẹ̀ta la. Ṣé mo pé ńgbà mi ti bá pọ̀ jókòó báyìí mo kàn máa dédé máa rẹ́rìn-ín inú mi kàn máa dédé máa dùn mí. Bóyá kí ni sọ fún ọ? Ìwọ ni. Kí ni mo ṣe? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé wọ́n kí gbogbo ọkùnrin ló máa ń ní features àtàwọn characteristics tó fẹ́ lára obìnrin? Yeah. You actually possess like 100% of what I want in a woman. Babe. I don't know, when I call on the devil ṣùṣù, ó fi ẹ̀ta mi lọ́rẹ̀ ni. Oh my God. Ṣé mo pé irú ọkùnrin tí èmi náà máa fi ń tọrọ every day, every time,
Oloro for me, which is you. So come out to be for long. Yes, babe. Thank you. Thank you. And thank God. Thank you for making me happy. Thank you for being amazing. Thank you for making me happy all Thank the you time. for loving me. Thank you. Anyways, babe, mo kan tó ṣẹlẹ̀, mo fẹ́ kó ra oúnjẹ lọ fáwọn ọ̀rẹ́ o. Yes, now it's 2 Jometa now. It's been a while. Why now, babe? Okay, let's go. So Mary Lamara for plates. Are you eating? Habitala Nikeri. Auntie Dupe, of course. Babe! Are you on a sorrow square? Okay, but bills on you. Love me with your heart. I'm thanking God I found you. I'm thanking God I found you. Going to settle. Finally, you have to settle. What is okay? She's going to I want to go and respect you. How are you? She okay. Okay. Babe, Okay, no problem. I need you. Èmi náà ti dé tí pé mo ti ń expect. Báwo ni ṣé oúnjẹ mi rò? Ẹ pé mo ti fẹ́ gbé fún yín already. Ẹ jẹ́ kí n bá yín gbé sí. I trust you. I'm so nice. Ṣé mi kò jẹ́ ń bẹ̀ kí tó lè ṣe bá yín rà tọ̀dọ̀ yín? Mo trust ẹ. Mo trust ẹ. Mr. Dupe, ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. Oògùn ọ̀tẹ̀ bá mi sọ yẹn. Ti pọ̀. Sure. Bẹ́ẹ̀ ni sis. Ṣé o ti ń gbọ́ ọ̀sẹ̀? Ó ní nǹkan tí mo bá òun sọ òun ti gbọ́. And you, ó ní nǹkan tí mo bá òun sọ. Mo bọ́ sí tó sọ pé òun ti gbọ́. Tó túmọ̀ sí wípé everything ma settle lé mi. Ṣẹ̀rẹ̀ yín babes, mo fẹ́ kẹ́ jọ ẹ lọ understanding. Ẹ jẹ́ ká parí gbogbo nǹkan tó ń hùn ẹ kó tán lé mi. Pátápátá kẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣọ̀rọ̀ yín padà. Mi ò fẹ́ jà láàrin yín. Ṣé gbọ́ mi? But before then, you, let me see your side. Excuse me. Auntie Dupe má ṣe ṣe ẹ̀gbọ́n. We'll be fine. So what wà ní báyìí? Mo try láti sáré ṣe nǹkan. See everything to settle. Ó yẹ kó nǹkan bẹ́ẹ̀ bó ṣe. Okay. Dìde kí wọn náà hug ẹ. Get out. Man, I miss my baby. You work, thank you. Òun náà nìyẹn ó ti tán agbára Ọlọ́run èṣù oníwà nínú ìṣẹ̀tẹ̀bọ̀. Okay, girls, now it's everything to settle already. That's the best about ourselves there. We need to go back to our normal selves, which is I'm going to get us some drinks. We're going to have much fun. Like, I miss my friends. After that, they're about to close in Michelin. Personally, mo ṣe máa wá gbé yín jáde. Mo máa lọ fún yín ní another fun. Ẹ máa ní fun. Èyí máa jẹ́ fun. It's gonna be a fun-filled day. Okay. I think you started running. I'm coming. Okay. It's fun day for us today. Yeah. Oúnjẹ tó rà falẹ̀jù kan fún ẹ jẹ. Fèsì ọwọ́ jọ. Kó ṣe máa bá yín jó jẹun. Ọmọ ẹ máa tó ra drink ẹ̀ lẹ́sìn. Ọdún pẹ́ṣẹ́ láìpẹ́ jẹ. Oh my God. So ìwọ́n ti ẹ̀ ń sìn kí ló wá ṣe? Mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni. Ẹgbà. Fún wọn lómi náà ẹwà. Àtàtì ẹ̀wà ní oúnjẹ mi. Àti dúpẹ́. Ẹ mú mi, ẹ jẹ́ kí pé kókó tó mọ́ ẹ̀. Ẹ̀wọ́n ló mọ ìfún mi, ó wá lọ azẹ́ mi, ó tún ti bẹ̀ báyìí. Dúpẹ́ ní sùúrù eléyìí ti serious àti dúpẹ́. Àti àbíkọ́ kí oúnjẹ yìí náà mo jẹ́ bẹ́ẹ̀ mo ra mo jẹ́ kí tó rà fáwọn náà. Kí ló dé?
sórí àti dúpẹ́ báyìí parí ìjà òun ló ṣiṣẹ́ tó pa àti dúpẹ́. Mo pa mi ìpààyàn rí àtìgbọ́dá tí mo àti dúpẹ́ she has been a very good sister to us. Kí ni reason tí mo fẹ́ fi pa wọn ní kò pọ̀? She has been a very good sister to you. Àmọ́ jollof rice tó gbé fún àǹtí Dúpẹ́, wọ́n ló pa àǹtí Dúpẹ́ torí inú ẹ̀ ní poison wà. Ṣé ibi tí mo ti ní problem fúnra mi nìyẹn? Jollof rice yẹn tí mo gbé fún wọn kí tó rà lọ́lẹ̀ fún wọn àti àwọn ọ̀rẹ́ mi pé kán lè bá wa parí ìjà pé kí ìjà lè pa. Èmi fún ara mi ti kọ́kọ́ jẹ níbẹ̀. Mo dẹ̀ ṣe gbé rice yẹn lẹ̀, èmi lọ sí toilet. Ìgbà tí màá dé padà mo rí pé wọ́n ti ń jẹ. Nǹkan ẹ̀kọ́ tó kàn ṣẹlẹ̀ ni wípé mi ò lè sọ̀rọ̀ tó set mi o. Mi mọ̀ because bóyá kan náà àwọn ọ̀rẹ́ mi lè sọ. Ìyọ̀n tó gbọ́n jẹ fún wọn nígbà tí mo gbélé bó ṣe bẹ̀rẹ̀ sí ń jẹ. Mi ò lè pàǹtí Dúpẹ́. Kò sí nǹkan tí òkú wọn fẹ́ dà fún wọn. Mi ò lọ́wọ́ nù kú wọn, mi ò dẹ̀ mọ nǹkan tó pa wọn. Ìwọ kọ́ ló pa àǹtí Dúpẹ́. Kò sí nǹkan tó fẹ́ fi kún wọn ṣe. Àmọ́ owó ẹ̀ làǹtí Dúpẹ́ kó sí. Àti wípé oúnjẹ táǹtí Dúpẹ́ jẹ tí májèlé wà nù ẹ̀. Ẹ̀yin lẹ gbé fún wọn. Mi ò mọ bí poison ṣe dé inú oúnjẹ. Ẹwà tó mi ló gbóúnjẹ wá. Ó dẹ̀ ra díríǹkì fáwa, so díríǹkì yẹn làwa mú. Sọ ní kúkúrú èdè nǹkan tó ń jẹ́ oyé wa báyìí ni pé ẹwà tó mi ló ṣekú pa àti dúpẹ́. Mi ò sọ bẹ́ẹ̀. Tó bá lóò sọ bẹ́ẹ̀. Was there any time tí ẹ méjì tẹjọ ní polówó aṣọ? Lóòótọ́ a ti jàre ọ a ti parí ẹ̀, ìyẹn lè ti lọ ti kọjá. Àwọn méjì tó kọ ẹ̀ wọ́n ti jẹ́wọ́. Wọ́n dẹ̀ sọ wípé ẹjọ́ pàdé àpòpọ̀ láti pàdé Dúpẹ́. Èmi ò mọ ọkọ̀ nípa ẹ̀kọ́ àti Dúpẹ́ o. Bọ́ọ̀lù yìí kò sí pa àpàdé àpòpọ̀. Ẹ̀dùn ẹ̀ka gẹ̀ẹ́sẹ̀ ráìtò. Èmi ò mọ ọkọ̀ tó tó àti Dúpẹ́ dà ẹ̀kọ́ wà láìpẹ́. Wọ́n pa wá kọ̀ ẹ̀kọ́ fún wa lọ́wọ́. So wọ́n fọ́kọ̀ ọmọdé fún ẹ̀kọ́. Wọn ò lè imagine pé wọ́n kú. Bóyá àwọn méjèèjì jọ plan tèmi o because as for me they didn't tell me mi ò kọ́kọ́ ń pa ẹ́ mo gbọ́rọ̀ mi mo kọ́kọ́ ń pa ẹ́. So ìkan tó ń jọ láti sọ fún mi ní ìsìn pé àwọn méjèèjì tó kù yẹn náà pàdé àpòpọ̀ láti pa àǹtí Dúpẹ́. Honestly wọ́n jọ pa àǹtí Dúpẹ́ because tó bá sì lè sọ pé mo mọ̀ pé èmi àti wọn táwọn jẹ́wọ́ fún yín bẹ́ẹ̀ I don't know anything about this bí àwọn ọ̀dẹ́jọ́ mọ̀ sí ni wọ́n fún mi ò lè pa ẹ́ ibùdó ayọ̀ wọn ò lè pa yọ̀ àyẹ̀yẹ̀ oníwọ̀ mi ò mọ gbogbo ń bẹ ọ mi mọ gbogbo ń bẹ ọ àwọn girls ni mo trust no wonder kí ló ti fẹ́ ṣe fún wọn tó fẹ́ pàǹtẹ́ láti ọlọ́pàá ẹ̀wù ẹjọ́ mo bẹ̀yẹ mi ò pààyàn àwọn méjèèjì bí àtẹ bá tún tó ṣọwọ́ ara bí wọ́n máa jẹ́wọ́ èmi ò mọ gbogbo ń bẹ. Dájúdájú á jẹ́ pé wọn ò kárí àlọ́. Àwọn wa ó sì yan dá àwọn ẹni pé mo sí inú rẹ mi ló kó mi ọjọ́ ìjà mi ò mọ wọn lọ pẹ́ ọ wọn kárí mi àlọ́ngọ báwo ló ṣe mọ̀ pé wọn kárí mi àlọ́ngọ ewu mo jẹ́jẹ́ ni wọ́n kọ́ mi lé mi o mo ṣí ìwà fúnra mi nínú kiri mi ò lè pa kọ́kọ́ wọn tó yá lóde. Ìṣẹ́jú díẹ̀ péré mo fún yín. Ẹ ṣe gan máa rí kí n tó lọ.
Fìtílà. Fìtílà. Kí ló dé tó quit Uber business tó ń ṣe? You're surprised. Well, that's by the way. Ṣé o rántí máa kan tó gbé ní hòtẹ́ẹ̀lì tó wà lẹ́gbẹ̀ẹ́ airport ní on the 10th of July 2019 tó gbé owó ẹ̀ lọ? Hello, sir. Yes, sir. Mo ti wá ń tà, sir. Yes, sir. Mo ti wá ń tà, sir. Okay, sir. I'll be waiting. Good evening, sir. Fine, sir. Hello? Yeah, èmi ni. Ṣé wàá lé? Mo ti check out kúrò ní hòtẹ́ẹ̀lì yẹn. Ṣé máa bẹ́ ń lé? Ṣọ́dún ẹ safe ṣá. Àwọn ọmọ burúkú ẹ̀ ni mo sọ, ṣé wọ́n sí láti ní like that? Because owó tí mo gbé wá ó ṣì wà lọ́wọ́ mi. Dọ́là ọ̀pọ̀ dọ́là. Dọ́là tí kó wá wà lọ́wọ́ mi. Mi ò tí ì ṣe dọ́là mi ṣe máa lọ́sọ̀. Ṣá àdúgbò ẹ̀ ṣàṣe. I want to start your trip, sir. Okay. Sorry, my dear. Paná mọ́tò yẹn mi ò má gbòdì dání. Ó dàbí mo gbàgbé ẹ̀ sókè. Mo ń bọ̀. Okay, sir. That's my father. Ǹjẹ́ o mọ̀ pé that single act of yours was what led to the death of my father? Pẹ̀lẹ́. Calm down, Daddy. At all, I deserve it. After so many years, tí mo fi lóye sílẹ̀ láti lọ ṣiṣẹ́ ọmọ ìbò. Ìwọ̀nba owó tí mo rí tójú, ìgbẹ́ ni màá fi manage ara mi lórí. Kí n establish ara mi. Lọ́sàn-án kan olùkọ́, ó lè bá lọ́kùnrin just like that. Oh, Daddy, mi ò fẹ́ kẹ́ rojú. Ṣẹ́bọ̀. Daddy, it's painful. Mi ò lè parọ́ fún yín. Ó ń dùn èmi gan. But kò sí nǹkan tá a fẹ́ ṣe. Daddy, ẹ fọkàn balẹ̀. Gbogbo details ẹ tẹ́ fún mi yẹn ti tó. Máa mú. I'll get her. I will get her. Ṣé máa ń get to me? Pẹ̀lẹ́.
doctor náà ti wọ̀ ẹyẹ tẹnu mọ́rọ̀ òwe mo ní kẹ́ calm down. I don't understand. Mi ò fi bí pààyàn ní máa kọ́ tẹ́mi bá wà ìrètí ṣì ń bẹ. Even ilẹ̀ ìwà láyé yìí ẹ jọ̀ọ́ stop ẹ̀ daddy. Stop talking about this money. Ẹ jọ̀ọ́. Daddy ẹ stop. Ṣé ká máa lọ sọ́fún? Stop. Ẹ sọ̀rọ̀ owó yìí. Ẹ sọ̀rọ̀ owó. Daddy, ṣé ká máa lọ hospital? Ẹ jẹ́ ká máa lọ hospital ń gbà yẹn. Daddy! Daddy! Yeah! Daddy! 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 Stop now! Stop now! Stop now! Daddy, stop now! Daddy! 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 Ah! Where's my phone? Ibi bá ti wà lẹ́ni, I designed it. Auntie, ó bá dé jẹ́ yín gan-an. Ọlọ́run, kí n jẹ oúnjẹ lè jẹ́ mílẹ̀. Ẹjọ́ ìjẹ́ fáwọn ọmọ ẹ̀ máa filẹ̀. Ìrẹsẹ̀ tẹ̀lé ń ṣe ìyẹn máa dé fúdà. Ẹ ṣe gan-an. Ẹ ṣe ẹ̀dá tó ń gbádùn. Mo ṣe yín. Ẹni pààyàn. Kí ni mo ṣe? Àǹtí, ṣe mẹ́sàn pé ìrìn ẹ̀sùn yẹn ṣá. Èmi mo ṣe, kí ló ṣe yín? Ṣé tí kò dáa ni? Mi ní kò dáa, ṣé ìdàgbà ṣọ́ọ̀ṣà bẹ́ẹ̀ lẹ́sẹ̀. Èmi mo ṣe, ẹ ṣe máa ń rí mi láàárọ̀ tí mo wà ń de àrò tí mo ń ṣe. Bó tó bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ tí ó dáa, ẹ sọ fún mi, máa adjust. Ẹ mọ tó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni sá. Mo mú ń ṣeré ni, ẹ mọ tó ṣẹlẹ̀. Ó ní ẹ̀wọ́ àpagàn, ó dẹ̀ dùn. Ìjà mi láyà, ẹ ṣe. Ẹ má fò. Bọ̀ ó wà ní kankan tó fẹ́ sọ fún yín. Bọ̀dé bá lè gbà. Ó ní àǹtí mi kan náà, táwọn náà ní lórí oúnjẹ báyìí bọ̀ ọ̀dọ̀ wọn fáìn tó lè lọ ó sì ń sìn. Àwọn máa ń dáná fún àwọn ìfẹ́ǹtì nǹkan kan bẹ́ẹ̀. Bọ̀ wọ́n fẹ́ travel lọ sí abroad. Bọ̀ bí afẹ́kọ́ close ṣọ́ọ̀bù yẹn tó sì ń sìn wọ́n ní ìlú òyìnbó ẹ̀sìn oúnjẹ tó ń dùn báyìí ó yẹ lè take over mẹ́ẹ̀. Ẹ wo, ìtúrú ẹ̀ bá wá látọ̀dọ̀ yín, lórí yẹn bá wá látọ̀dọ̀ yín, inú mi á dùn, má ṣe. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀, ẹ má fọ̀. Má ti jẹun yẹn tán sí. Ó tẹ̀lé ìdíkò kìíní tó ṣe máa mú yín lọ síbẹ̀. Á pè wọ́n street ni. Tó sì ń sìn lẹ́yìn náà máa ti ṣetán. Ìjẹ́ ká rí ya kí n pè wọ́n street kẹ́jọ sọ̀rọ̀. Tó sì ń sìn. Ẹ ṣe gan sà, ẹ jẹ́ sáré fàbọ̀ ìtọ́. Ẹ ṣe sá o. Olúwa ti ṣe Èdùmàrè sọ̀rọ̀ mi. Ọdẹ o. Ṣé ìṣe pé ẹ fẹ́ ra kókó èmi tí ń lọlé o? Èmi má kàn slow down. Kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wá sí bíbá ìlànà? Àná mo lọ sọ́jà. Aláàjì drive kọjá bíbá ìlànà. Kódà bọ́ wọ́n béèrè. Kọ́sọ́mọ́ mi dáadáa làwọn tí wọ́n. Ọmọ mi lẹ̀ sí yín o, wọ́n ní kí n ṣiṣẹ́ fún yín tẹ́ bá ti dé. Wọ́n ní kí n sọ fún yín pé ààwẹ̀ tá a máa mú ní next month yìí, mọ́ọ̀sì wọn, wọ́n fẹ́ jẹ́ kẹ́ ẹ̀ supply gbogbo àwọn àfa àwọn everybody ní kókó. Irú ni. Kò sí wàhálà, máa máa get ready fún wọn. Kí o máa ṣe dáadáa. Mo máa ń wo ẹyin gan, ìtẹ́yìn gan ṣe ń lò ń ta, ẹ má wọrí. Kókó yìí. Ẹ ṣe mo lẹ wá ń lọ, kókó ti wá tán báyìí o. Yes, Emily. Ẹ wá tó mi, my love. It's very unfortunate that I'm now so much in love with you. But that wasn't my intention. Mo lù ẹ́ láti fi get fìtílà. You will all rot in jail.
àwọn mẹ́ta àwọn mẹ́ta ń ṣeré gbẹgbẹgbẹgbẹ àwọn mẹ́ta ń ṣeré ara ara àwọn mẹ́ta ẹ̀ta la. Ani itu meje lo deng paloko, itu meje lo deng paloko, itu meje lo deng paloko. Ẹ máa ríran wo àwọn mẹ́ta ni meje lo deng paloko, itu meje lo deng paloko, itu meje lo deng paloko. Ẹ máa ríran wo àwọn mẹ́ta ni. Ayọ̀tọ́lá lucrative and creative, ìrẹ́ kò lè yáwó lọ́wọ́ cooperative, fìtílà ìrẹ́ ló mọ́tò mọ́lẹ̀ calm and pretty ọmọ ẹ̀lẹ̀. Ẹ wá tó mi àgùntàn ṣọ́ọ́lù life of the party. Àwọn boys fẹ́ yarí, ó máa kú dídí o. Àwọn mẹ́ta àwọn mẹ́ta ń ṣeré. Gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ àwọn mẹ́ta ń ṣeré. Ara Hey, but wait, one of babe. Ibo ló lọ tó wọ́kọ̀ fi wá sílẹ̀. Síbẹ̀ yẹn, gbọ́ báyìí, kó má jábọ́ sí gọ́tà. Ṣé tí wọ́n ti yóò ní? Ẹ kí ló ń pa ẹ́ lẹ́rìn? Ibo ló lọ ló sọ? Ó fi wálẹ̀ for hours or 40 minutes. Má dá lóhùn mú mọ́bi tó ń lọ bó ṣe wà yẹn. Gbèrè aṣẹ́wó ni ó ní bọ̀bọ̀ kan tó gba náà bẹ̀bẹ̀ yẹn. Tó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn sí bọ̀bọ̀ yẹn bí ìgbà tẹ́ pé kò rọ́kùnrin rí. Ọlọ́run ló mọ orú ọ̀rẹ́ ta ní ìgbọ̀nsẹ̀. Á dẹ̀ máa ṣe bí ẹni tí ò lọ́kùnrin rí. Àti ní club. Kò lè jẹ́ nǹkan tó ń pa lẹ́rìn sí ni. Nǹkan tó ń pa ń gbé nìyẹn. Let's go. I had fun. Àwọn mẹ́ta ẹ̀ta la. Ara ara àwọn mẹ́ta ẹ̀ta la. Ani itu meje lo deng paloko, itu meje lo deng paloko, itu meje lo deng paloko. Ẹ máa ríran wo àwọn mẹ́ta ni meje lo deng paloko, itu meje lo deng paloko, itu meje lo deng paloko. Ẹ máa ríran wo àwọn mẹ́ta ni itu meje lo deng paloko, itu meje lo deng paloko, itu meje lo deng paloko. Ẹ máa ríran wo àwọn mẹ́ta ni meje lo deng paloko, itu meje lo deng paloko, itu meje lo deng paloko. Àwọn ẹni etí, ìwọ tó ń gbà forí burúkú. Wọ́n ṣe fẹ́ pààyàn ajẹ́, àbí àwọn ò need ìfẹ́, so we don't need love. Kí ló fẹ́ fún ẹ lẹ́yà tẹ̀sán? Come on. This way. Come on, get up. Play bounce. What a shameful thing to do. Ṣé bòde ló bá mọ jẹ́?